ẹ̀yin ènìyàn wa. ọwọ́ ba ìyá o àwọn amòòkùnṣìkà ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin o. ẹ wo ìyá tẹ̀ ń wò yìí Mary Yétúndé lórúkọ wọn, ọwọ́ bà wọ́n o bó ṣe ń gbé egbògi olóró lọ sí UK. Nàìjíríà UK base ni wọ́n pe ìyá tẹ̀ bá wa ń wò yìí o. ẹni ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years old woman Yétúndé Mary lórúkọ wọn. ìsàlẹ̀ ọ̀rọ̀ máa lẹ́gbin o bí wọ́n ṣe ń gbé egbògi olóró cocaine, àwọn oògùn olóró tó le táwọn ọ̀dọ́ ń gbé lura òun nìyá ń gbé lọ sí UK o. láti Èkó Ìkẹjà ni wọ́n ti mú wọn ní terminal 2. wọ́n ní wọ́n jẹ́ ọmọ bíbí Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, ibẹ̀ nìyá ti wá o. ṣùgbọ́n UK base ni wọ́n, ó kéré tán wọ́n ló ti lò tó 30 ọdún ní UK. ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni tó ní nǹkan. bóyá ó ti pẹ́ tí ìyá ti ń ṣe o, tí ọwọ́ pálábá wọn wá ségi lélẹ̀ tí wọ́n ṣe yìí. á ti pẹ́ tí wọ́n á ti máa gbé grandma tí wọ́n ti ní ọmọ, tí wọ́n ti ní ọmọ ni wọ́n sì ń hurú ìwà yìí. jẹ́ nítorí owó náà ni UK base tí ó jẹ́ pé wọ́n ní àwọn àǹfààní tí ìjọba ń ṣe ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí. tó bá wá jẹ́ bí ilẹ̀ adúláwọ̀ Áfíríkà nìyá yìí wá ń gbé ńkọ́ o, àbí kí ni wọ́n bá wá dánwò lára o. nígbà tí ẹ̀ ń gbé UK tí ẹ̀ ríṣẹ́ tí ìjọba ní àwọn àǹfààní pẹ́pẹ̀pẹ́ tí wọ́n ń ṣe fún àwọn àlejò níbẹ̀, lẹ ti ń gbé egbògi olóró. àwa tí a wá wà ní Africa country ńkọ́ o, ó ga o. ẹ ti ń ba yí àwọn ọmọ kan jẹ́, ẹ dẹ̀ ní ọmọ ti yín o. ìyá ṣé wọ́n gbé rán yín ni àbẹ́yìn lẹ ti ń gbé tipẹ́tipẹ́. ẹ̀yin àjọ NDL tẹ́ bá ti mú wọn jẹ́ ká máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn pé ṣé ìyá ọpẹ́ tó ti ń gbé ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbé, ṣáwọn ló ní ni àbí wọ́n ń gbé rán wọn. ọwọ́ wá bà wọ́n. ẹ wo arákùnrin tẹ́ ń wò yìí Ifeanyi náà lórúkọ ẹ̀ o. òun náà ń gbé egbògi olóró ń bọ̀ láti Brazil. tẹ́ ẹ bá tẹ̀ rí ibi tó di titi ẹ̀ sí inú bàtà àpẹpẹtẹ ìdí, ó dì sínú bàtà, ó dì sí ìdí, kò síbi tó dì sí. ẹ̀yin ènìyàn wa eléyìí ó lágbára, wọn lẹ̀ ń wò yìí o. jẹ́ kó máa tú kẹ́ máa bá wa wò wọ́n o. ṣe pé àwọn àjọ NDL tó bá ti mú wọn kì í máa ń fi ohùn sí pé ṣáṣe ń rí wọn yẹn náà ni ẹ máa bá wa rí wọn, ẹ máa bá wa wò wọ́n nípele bí wọ́n ṣe ń tú, tí wọ́n ń tú níbi tí wọ́n kó sí. ẹ wo adúrú lọ́gẹ́jì báàgì tí ìyá gbé, àṣé egbògi olóró ni wọ́n kó sínú ẹ̀. ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin ìyá wa, ṣerú ìwà tí ìyá yìí wù ṣó bójú mu níbi tí ọjọ́ orí wọn dé yìí. ẹni ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years old woman tí wọ́n sì ń bá wọn nínú àwọn irú ìwà wọ̀nyí. irú wọn ni tí wọ́n bá padà délé báyìí àbí tí wọ́n wá sílé, wọ́n wá sí ilẹ̀ Yorùbá àbí wọ́n wá sí Nàìjíríà, àwọn abólóde fẹ́ lójú leléyìí tí wọ́n á máa ya owó yẹn yàlà yòlò ọ̀pẹ́sọ̀ àwa pọ̀, àwọn bẹ̀rẹ̀ sí ni máa bú ọ̀dọ́. ẹ ṣiṣẹ́, iṣẹ́ là ń ṣe níbi tá a ti ń bọ̀, láì mọ̀ wípé ìyá ń dọ́gbọ́n sí ni. láì mọ̀ wípé ìyá gan-an àṣé owó olówó lè ń gún ná. àṣé egbògi olóró ni wọ́n ń gbé. àwọn wọ̀nyí lá máa gbèsè ẹ̀yìn ìjọba. irú àwọn ìyá wọ̀nyí tẹ́ ẹ bá wádìí ìyá yìí dáadáa, tá a bá wádìí wọn dáadáa, ẹbí ẹ̀kan ajé olóṣèlú, tẹ́ ẹ bá rí ibi tí wọ́n á ti máa support olóṣèlú, wọ́n ti lè tẹ fìlà kan, tẹ káàpù kí wọ́n tẹ vest bí wọ́n ṣe wà yẹn. wọ́n á ní ẹ wò wọ́n, àwọn ni wọ́n tú ìlú ṣe, ẹ ṣiṣẹ́, iṣẹ́ làwa ń ṣe. ìyá ò ṣiṣẹ́ o, egbògi olóró ni ìyá ń gbé ń kiri o. Ọlọ́run ló mọ ọjọ́ tí ń gbé báyìí kí afẹ́fẹ́ tó wá fẹ́ ká tó rí fùrọ̀ adìyẹ, kí àṣírí wọn tó wá tú. ṣùgbọ́n ṣé irú eléyìí ṣó dáa? àní ìlú ò dáa. ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè òkun, tẹ́ ẹ bá wá sílẹ̀ náà lẹ́ ń sọ́pọ́ọ̀tì wọn. irú ìyá yìí ló máa sọ́pọ́ọ̀tì wọn wípé ẹ fi wọ́n sílẹ̀, wọ́n ń ṣe é. ibi tá a ti wà yìí náà wọn kì í fọjọ́ kan kì í ṣọjọ́ kan náà fi túlù ṣe. àwọn ìyá tá máa sọ orú ọ̀rọ̀ wọ̀nyẹn ni nígbà táwọn ti rówó ná, nígbà táwọn ti rí egbòogi ń gbé fún wọn, àbí bóyá ká ní àwọn ọ̀kan nínú àwọn olóṣèlú ló gbé rán wọn. ṣé ìyá fúnra wọn ló ní ni àbí wọ́n gbé rán wọn? ẹgbọ́n ẹ̀yin ènìyàn wa, ẹ wò wọ́n, àwọn lẹ̀ ń wojú wọn lẹ̀ ń wò yìí o. ṣe pé wọn kì í ṣọmọdé mọ́. ṣó wá dáa kẹ́ máa bá wọn lọ́wọ́ nírú ìwà báyìí?
àwọn ọ̀dọ́ ẹ̀dẹ̀ ń ba ayé wọn jẹ́. Àìmọye gbogbo àwọn inú igbó fọ́rẹ́sì wa báyìí ni wọ́n ti sọ di ilé iṣẹ́ egbògi olóró tó ti ń pọn oríṣiríṣi ọtí, àwọn ọtí líle, codeine, tramadol, konke lóríṣiríṣi, ìmíta tẹ̀tí gbọ́ orúkọ ẹ̀, ment lóríṣiríṣi ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe báyìí. Ṣé ẹ pé drug lord country Mexico ni wọ́n ti kó wọn wá sínú Nàìjíríà báyìí. Àwọn ìyá tẹ́ ń wò báyìí ara àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n bá wọn ń kákàkiri ní èyí tí wọ́n gbé rán ìyá ń gbé lọ sí UK yẹn o. Ìyá yìí má dẹ̀ láyà o. Ẹ ṣé tó bá dé airport ní UK ṣé wọn ò ní ṣẹ́ẹ̀kì wọn ni? Ṣé machine tí wọ́n fi máa ń ṣẹ́ẹ̀kì tó fi yẹ̀yàn wò yẹn ṣé wọn mọ̀ pé ó máa dictate ẹ̀ ni? Àwọn àjọ NDLEA lẹ́rí kí wọ́n mú wọn yẹn o. Ẹ wo arákùnrin tẹ́ ń wò yín fáyìn o. Òun náà tó dì í sí ẹ máa fọkàn balẹ̀ bá wa máa wo bó ṣe ń tú. Ẹ wo ibi tí wọ́n kó sí. Eléyìí ó lágbára o. Irú àwọn eléyìí bá dé, àwọn lè máa rí ní party ó wà ńbẹ̀ lóríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa oppress àwọn èèyàn tó wà nílé. Wọ́n máa ṣòwò yàlà, wọ́n máa ṣòwò yòlò. Ẹni tó bá lọ ṣe iṣẹ́ oṣù, tó lọ iṣẹ́ nínú òjò, nínú oòrùn, kò ní kúrò lókè òkun lọlé kó lọ máa náwó nínú iná ìyà. Wọ́n máa ná báyìí ní bọ́ńdù. Ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló fi ń lọ sí Nàìjíríà lọ ń ṣe party. Iṣẹ́ tí wọ́n ń ṣe lélẹ̀. Àṣírí wọn ló ń tú tẹ́ rí yẹn. Wọ́n máa wá sọ wípé wọ́n ń ṣiṣẹ́, àwọn olóṣèlú wọ́n ń gbìyànjú. Ẹ wo ọ̀dọ̀ títí wa báyìí bí tá a wà yìí, kò sí ìyà tó ń jẹ wá, iná wà. Wọ́n á ti máa sọ fún yín pé kẹ́ wo iná nínú yàrá wọn. Àwọn tó kúrò ní òkè òkun tí wọ́n lọ sílé tán lọ kọ́lé sílé wọn lọ kọ́ mansion sílé o. Ẹ wá lè rò wípé àwọn tó wà nílé tí wọn ò rí owó láti ẹ̀ ti lọ sí Benin gan tí wọn kì í ṣe èèyàn ni. Ṣùgbọ́n ẹ̀yin bá ti lè máa bá àwọn olóṣèlú, àwọn bàbá ìsàlẹ̀ yín tẹ́ ti bá wọn gbé egbògi olóró kiri, tẹ́ ẹ ti rí mansion kan kọ́ sí Lẹ́kí àbí Sájà, ẹ wá ń jẹ́ kára ìlú gbádùn. Oppressor àwa pọ̀. Ṣé ẹ rí wọn? Àṣírí gbogbo yín á máa tú ni. Ayé tẹ́ pẹ̀lú tẹ́ ń ba yé àwọn ọ̀dọ́ jẹ́ leléyìí. Wọ́n ti ba yé àwọn ọ̀dọ́ jẹ́ pẹ̀lú oríṣiríṣi egbògi olóró. Ẹlòmíì bá wọn máa gba orí ẹ̀, wọ́n á máa tò gbé báyìí tó á máa lọlẹ̀ ni wọ́n á gbá sẹ́gbẹ̀ẹ́ kó tó gbá sọ́ọ̀tún gbá sósì tó jí ni. Ṣé irú eléyìí ṣó da? Ẹ wò wọ́n àwọn lẹ̀ ń wò yìí o. Àwọn ìyá, àwọn màmá mi lẹ́kọ̀ọ́. Ẹ rí pé ojú wọn ṣe nígbà tó bá ní wọn kun pancake. Ẹ jẹ́ kí ìyá ẹ̀ kó kun pancake kẹrí. Tó bá kun pancake tán, ẹ mọ̀ wọ́n tì. Ẹ ní mọ̀ wípé ìyá ti pé 70 ọdún. Ẹ ní mọ̀ wípé 70 years old woman ni wọ́n. Tó bá kun pancake tán báyìí. Àwọn ni abolóde fẹ́ lójú. Lábẹ́ pé owó tí wọ́n ná, àwọn owó tó mọ́ ni. Owó illegal. Òun ni wọ́n ná. Àwọn owó tí wọ́n fi ń ba yé àwọn ọ̀dọ́ jẹ́. 13 kilogram òun ni ìyá gbé. Ìyá ẹ láyà o. Ta ló mọ̀ bóyá àti èwe wọn ni wọ́n ti ń gbé báyìí. Àti kékeré ni wọ́n ti ń gbé o. Àbí tó bá gbé ní kékeré, wọ́n á ṣe wá fi àgbàlagbà máa gbé, arúgbó ara máa gbé konke. Ẹgbọ́n ẹ̀yin ènìyàn wa. Ìyá ti máa gbé ní kékeré o. Torí ẹni tó bá ti ń ṣe tó ti mọ́ wọn lára ni, tó bá ti di bárakú sí wọn lára ni, wọn ò ní wà ní 67 years old mọ́ kí wọ́n náà àwọn tí ń gbé egbògi olóró. Káyà dẹ̀ kó wọn, kọ́ dẹ̀ gbé kọjá. Àní terminal 2 ni wọ́n ti mú wọn ní Ìkẹjà. Ó ga o. Ní Brit kó lọ́n lẹ́dẹ̀ ń gbé lọ. Bọ́n tẹ̀ mú wọn ní Ìkẹjà, ṣé wọn ò ní mú wọn tó bá wọlé ní UK ni? Àbí UK ò ní machine tí wọ́n fi yẹ̀ wọ́n wò lọ́hùn? Nítorí owó ìyẹ́jọ́. Irú ìyá yìí báyìí, owó wo ni wọ́n ti ń wá gan o at this age? Tó dẹ̀ yẹ pé wọ́n ní Nigeria UK base ni wọ́n. Tó bá ń pè yàn ní UK base àbí Canada base, Nigeria US base, ẹ mọ̀ wípé àwọn yẹn wọ́n ti pẹ́ ń bẹ̀. Ẹsẹ̀ wọn ti rinlẹ̀ gidi ń bẹ̀. Ẹjọ́ ìyàwó ló wá ń jẹ wọ́n. Kẹ́yàn má ṣiṣẹ́ gan at age tí wọ́n wà yẹn, wọ́n máa gba owó pension. Ìjọba á máa fún wọn ní ilé gbé. Bọ́n tẹ̀ rówó gba ilé gan, wọ́n á gbé ilé council. Kí ni ìyá yìí pẹ̀lú ọjọ́ orí wọn? Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ tí wọ́n fi gbé adúrú konke yìí tí wọ́n dì sínú àpólà igi? Àwọn igi dóngóyárò tó ti gbẹ. Ìyá wa wọ́n wé bí àgbo. Wọ́n fẹ́ lọ to àgbo fún ọmọ wọn tó bímọ ní UK. Gbogbo yín pátá bí ọwọ́ ṣe máa bá yín nìyẹn o. Ẹyẹ nìyẹn wa, àwọn náà lè bá wa rí yìí o.
ṣùgbọ́n ẹ̀yin àjọ NDLEA bẹ́ẹ̀ ṣe ń dictate wọn, àwọn machine tẹ́ fi ń rí wọn mú yìí, ẹ lò bẹ́ẹ̀ náà fún àwọn agbésùnmọ̀mí tó ń gbé jàgàmù gidi wọlé tí wọ́n fi ń jí àwọn èèyàn gbé. Àbí ṣé wọ́n lè lóru machine yìí kí wọ́n fi máa mú àwọn agbésùnmọ̀mí ni? Intelligence yín tẹ́ fi ń ríṣẹ́ yìí ṣe tí wọ́n á dì sínú bàtà ẹ̀ tú. Ẹ wo eléyìí báyìí, inú Bonvita ló tẹ̀ kó tiẹ̀ sí. Wọ́n dẹ̀ dictate ẹ̀, wọ́n dẹ̀ wá kan nínú Bonvita yẹn. Pálí Bonvita chocolate ó dì sínú ẹ̀, wọ́n tú o, wọ́n dẹ̀ bá ń bẹ̀. Ẹ wo ẹni yìí báyìí 65,000. Eléyìí ti pọ̀ o, eléyìí tẹ̀ ń ṣí gáàsà ẹ̀ wọlé, truck ló fẹ́ fi gbé wọlé lọ sí UK. Eléyìí ó lágbára o. Ẹ̀yin ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. A ní kí a fi tó wa létí ní àwọn nǹkan tó ń lọ o. Kẹ́ wo nǹkan táwọn èèyàn wá ń ṣe o. Mary ni wọ́n porúkọ ìyá yìí o. Mary Yetunde, ọmọ bíbí ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Lórí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV show, jẹ́ ká rí èròǹgbà. Bí ọwọ́ á ṣe máa bá gbogbo wọn leléyìí. Gbogbo wọn pátápátá tó ń ba ayé àwọn ọ̀dọ́ jẹ́ nítorí owó. Ẹ lọ sí Ìkẹjà, ẹ lọ sí Mushin, gbogbo ẹ lọ sí Òṣòdì, ẹ lọ sí ìgboro Èkó, kẹwò kan tó ti sọ ayé àwọn ọ̀dọ́ dà. Bí kan máa gbá wọn lójú, kan gbá wọn ní mẹ́fẹ́ tó lè jí sáyé. Àṣàkẹ́ TV show.